wá gbọ́ ọ̀rẹ́ mi lókè ògùn tètè súnmọ́ bí ẹbí mi lókè ògùn ẹ tètè wá gbọ́ àgbààgbà lókè ògùn yé ọ̀rọ̀ tó délẹ̀ kò sẹ́ni tí yóò kàn ó. wá gbọ́ ọ̀rẹ́ mi lókè ògùn tètè súnmọ́ bí ẹbí mi lókè ògùn ẹ tètè wá gbọ́ àgbààgbà lókè ògùn yé ọ̀rọ̀ tó délẹ̀ kò sẹ́ni tí yóò kàn ó. ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ Òkè Ògùn sáà ni wọ́n máa ń yàn jẹ Ògbómọ̀ṣọ́ wọ́n rẹwà jẹ àwògbà mọ́ Ìbàdàn náà wọ́n rẹwà ta kò ní lè rọ́gbọ́. wá gbọ́ ọ̀rẹ́ mi lókè Ògùn tètè súnmọ́ bí ẹbí mi lókè Ògùn ẹ tètè wá gbọ́ àgbààgbà lókè Ògùn yé ọ̀rọ̀ tó délẹ̀ kò sẹ́ni tí yóò kàn ó. Akanda igi kan ò ní lè títí kí àkókò ọmọ lè sọ mo lè gbégún lójú mo lè tó ṣàláyà nbi tí kànnàkànnà mi bá pàjàǹjà sí ẹranko tó bá gbabẹ̀ yọ gbàrún ẹ̀tẹ̀ ni àjàó àrò irúnmọlẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn mo kí gbogbo ọmọ bíbí Òkè Ògùn délé dóko ń ọmọ bọ́yẹ létí inú ni láti ìjọba ìbílẹ̀ àtisbo ìyẹn àgọ́ ààrẹ tèdè ìràwọ̀ sábẹ́ báàsì àti òfìkì ìjọba ìbílẹ̀ ìrẹ́pọ̀ ìṣẹ́yìn ìtẹ̀síwájú ìwájọwà kájọlà ògbómọ̀ṣọ́ north ògbómọ̀ṣọ́ south ọlọ́run ṣògo oore ló pé oríire saki east àti saki west gbogbo yín mọ̀ bá lọ́rọ̀ bá a bá ti yọwọ́ ògbómọ̀ṣọ́ north ògbómọ̀ṣọ́ south àti ìjọba ìbílẹ̀ oríire ìjọba ìbílẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá tó kù mo ní kí n kọ́kọ́ béèrè pé ṣé ètò ń tò ṣé gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ ṣẹ̀sìn ń jo kokorokoro ṣé bàbá òye mi lábà kí ló dé tẹ́ gbà kí wọ́n máa fi retí yín ṣàpínlẹ̀ kí ló dé lókè Ògùn tọkọ yín fi rokoroko tí òréré oko jẹ tòjò tẹ̀rùn làdá yẹ̀nà títí kò jèrè ọ̀nà odó jagun iyán títí kò jèrè iyán ìsàsùn jagun ọbẹ̀ títí kò jèrè ọbẹ̀ orí yín jagun adé títí kò réré ọba jẹ bá a bá ti yọwọ́ Ìṣẹ́yìn kúrò ẹ̀yin ìlú tó kọ̀ lálámọ̀ràn gidi ìdí ni pé Ìṣẹ́yìn ń jorí Ọ̀yọ́ wọ́n ń jẹ àǹfààní Ògbómọ̀ṣọ́ wọ́n ń jẹ ti Ìbàdàn mọ̀ wá ní ṣé Ìṣẹ́yìn nìkan nílùú tí ń bẹ lókè Ògùn ni ẹ̀yin ìlú tó kù ń kọ́ ẹ̀ jẹ́ sẹ́nétọ̀ rí ẹ̀ rí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ ṣé Ìbàdàn nìkan wọ́n kọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́ ni àbí sí Ògbómọ̀ṣọ́ nìkan ni wọ́n kọ sẹ́nétọ̀ àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́ ìyẹn Ọ̀yọ́ North Senatorial District yàtọ̀ sí Bọ́lá Ìgè tó jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ní Old Ọ̀yọ́ State àti Àlàó Akálà tó jẹ gómìnà by accident tọ́ka sí ọmọ ìlú míì tó jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí kì í sọmọ Ìbàdàn ṣebí Yorùbá sì ní ọ̀tún gbọ́dọ̀ fún òsì jẹ kí òsì ó fún ọ̀tún pé bí wọn ò bá fúnra wọn jẹ ọwọ́ ń dọ́wọ́ lóró nù àbí kò séèyàn gidi lókè Ògùn rárá ni I mean tọ́wọ́ọ̀tì láti dupò sẹ́nétọ̀ láti dupò gómìnà tó yẹ jẹ́ pé bẹ́ẹ̀ dìbò nígbàgbà Ògbómọ̀ṣọ́ ní wọlé sẹ́nétọ̀ nígbà gbogbo ìjọba ìbílẹ̀ 3 péré wọ́n ń fìdí ìjọba ìbílẹ̀ 10 rẹmi láì kí sóògùn àwọn ọmọ àlè tí ń bẹ láàrin yín ni wọ́n ń gbà wọlé divide and rule tó lágbára lẹ́ẹ̀bánilé fún ṣọ̀kan kò ní fààyè sílẹ̀ kẹ́ra ròjìnlẹ̀ pé bí ìgànná bá ń là lẹ́yìn atẹ́gùn fẹ́rẹ́fẹ́ a máa yọ wọlé àní kí ló dé tí Ìbàdàn àtògbómọ̀ṣọ́ òru ti yín mọ́sàsì kí ló dé táwọn méjèèjì ń jojú mẹ́ran kí ló dé tí wọ́n ń jàjẹ́ ẹ̀wẹ̀yìn náà ẹjọ́ tiwọn ni àbí tiyín báwọn ò bá mẹ̀tọ́ ṣe béèrè lọ́wọ́ wọn torí kò sẹ́ni tí pógun lélẹ̀dọ́mọ ogo bẹ́ẹ̀ bá béèrè kí ni wọ́n sọ ìdí ni pé kò sẹ́ni tí gbẹnu ọlọ́kùnrin mú ogun ẹnu ọ̀nìlọ ní mọ́kọ mẹ́jẹ ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá bẹ́ẹ̀ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde ẹni ọgbọ́wọ́lé ni lórí òní gbìyànjú àti yí sẹ̀dá sẹ́yìn ò mọ̀ pé kò sẹ́ni tí malé tú bí onílé ni àkọsẹ́ni tó mèdè àyàn bí ẹni tó mú gọ̀gọ́ ẹ̀ lọ́wọ́ ẹni ó gbómele dání lọ́mọ tó mele ń sọ a kì í mọlé ìgbín dùgbín kò sẹ́ni tí mọlé alábàáhùn dáhùn lọ èrè wo ló wà nínú oko aṣálẹ̀ tágbẹ̀yìn fìgbà gbogbo kanra mọ́ gan àtògbómọ̀ṣọ́ àti Ìbàdàn
oore kìlọ̀kẹ́rẹ́ wọn ṣe fẹ́yìn òkè ògùn tó ní dandan àfikún wọn jẹ́ tèkùrọ́ oore kí nípa wọn ṣe fẹ́kàn ọjàre tó ìbímọ tán tó ní ìpágbèmí ló ń wọ́n sọrúkọ rẹ̀ ìdìbò mi ò ní pẹ́ tún súnmọ́ wa ẹ fa sẹ́nétọ̀ kalẹ̀ lókè ògùn ká ẹ mú ẹni tó kúnjú òṣùwọ̀n sípò gómìnà wá ká iye wọn pé Ìdòwú kì í ṣẹrú ìbejì ìfi ọ̀bọ lọ níyẹ kó dópin ìfi ọlá láàyàn lójú tó gẹ́ ẹ̀yin ọmọ bíbí ìjọba ìbílẹ̀ àtisbo ẹ̀yin ti kájọlà ẹ̀yin ti wájọwà ìrẹ́pọ̀ ìtẹ̀síwájú ọlọ́nṣògo oore ló pé Saki East Saki West Ìṣẹ́yìn ò lè páwọn ọ̀jàǹfààní ìjọba wọ́n sá la títí Ìbàdàn dé Ìṣẹ́yìn wọ́n la títí Ọ̀yọ́ dé Ìṣẹ́yìn wọ́n sì la títí Ògbómọ̀ṣọ́ dé Ìṣẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ṣe sí Ìṣẹ́yìn ọ̀kẹ́ àìmọye àǹfààní ni wọ́n jẹ ìyẹn náà ló fún wọn ní ọdásítì pé tí àwọn bá ti ṣe fún Ìṣẹ́yìn òkè ògùn làwọn ṣe fún un ṣé Ìṣẹ́yìn nìkan lókè ògùn ọ̀tọ̀ ní segede ń dágbà o òkú ọ̀pápọ̀ mọ́yàwó kálukú ìjọba ìbílẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán tó kù ló ní àwọn ọba aládé tiwọn àti àwọn ìlú tó wà lábẹ́ wọn bí Ògbómọ̀ṣọ́ bá wá sọ ipò sẹ́nétọ̀ di òkèlè tó bọ́ sẹ́nu Abọ́lárìnwá tó ti wọgbó àwòrá tí Ìbàdàn sọ ipò gómìnà di àti kò jébó lóòsà lọ́wọ́ okù bàbá ẹni tí ó bọ èmi wá ní gígé ńkọ́ àsìkò ti relationship yẹ̀yẹ́ dànù ìbáṣepọ̀ tí kò mú èso wá ìbáṣepọ̀ tó fi sápá kan ìbáṣepọ̀ fárí apá kan dá kan sí ìbáṣepọ̀ tó kún fún ìrẹ́nijẹ ìbáṣepọ̀ tí wọ́n fi ń pè yín lẹ́rú bí òkè ògùn bá láròjinlẹ̀ ni ìjọba ìbílẹ̀ mẹ́ta péré wọ́n mú odidi ìjọba ìbílẹ̀ mẹ́wàá lẹ́rú ọmọ ṣe o àìrẹ́ni bá dámọ̀ràn ọmọ ìwọ̀fà ni ọ̀jọ́ mọ̀ kórè ọlá ló ń mú wáyé because ojoojúmọ́ tó fi ń ṣerú sìn ni ọba máa fi wá nǹkan rere ṣe ìbá ti kú sóko ẹrú sìn àìmẹtí àìmèrò lọmọ ìyá mẹ́fà fi kú sóko ẹgbàáfà ìjọba ìbílẹ̀ mẹ́wàá fasọsì ìjọba ìbílẹ̀ mẹ́ta ẹ̀yìn ìjọba ìbílẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá tí ń bẹ lókè ògùn káyọ mẹ́ta t'Ògbómọ̀ṣọ́ kú ò ẹ ń gbé létí odò ẹ̀sìn tó ń fi tọ́ wẹ ọwọ́ ọmọ elépo yín wá ń jò fún ọmọ ọdẹ yín ń jà sán ọmọ aláṣọ yín wà kísà ọmọ ẹlẹ́ran ń jẹ egun àìmọ̀ ní fìyà jẹ yín ni àbí ẹ̀tanú àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ifá àrá lásán lèyí ẹ máa gbọ́ wìrìwìrì n ó kì í da ọ̀rọ̀ mi bàkọ̀ máa tún fà á yọ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.